Oore ọ̀fẹ́ àgbà ìyanu rẹ Olúwa ṣẹ́gun dúpẹ́ oore fàánú àtàbò rẹ lórí ọmọ àtaya ọkọ eléjì rẹ more 60 ọdún lókè pẹ̀lú níjẹ́ gbogbo ayé ẹ wá bá mi yọ̀. Ẹ wá bá mi yọ̀ ará fọjọ́ ìbí mi. Ẹ wá bá mi yọ̀ ará fọjọ́ ìbí mi. Oore ọ̀fẹ́ tí mo rí gbà ló kọjá ọgbọ́n mi. Gbogbo aráyé o ẹ bá mi fi Olúwa kó ṣe o. Alright, ọlọ́jọ́ ìbí ló ní kí n máa sọ wípé òní lọ́jọ́ ìbí mi mo dúpẹ́ Jésù. Òní lọ́jọ́ ìbí mi mo dúpẹ́ bàbá. Òní lọ́jọ́ ìbí mi o mo dúpẹ́ Jésù. Òní lọ́jọ́ ìbí mi mo dúpẹ́ bàbá. Olúwaṣẹ́gun Fẹ́lì ló ní kí n máa sọ bẹ́ẹ̀. Òní lọ́jọ́ ìbí mi mo dúpẹ́ bàbá. Ọkọ Victoria Táíwò ló ṣọjọ́ ìbí ẹ̀. Òní lọ́jọ́ ìbí mi mo dúpẹ́ bàbá. Bàbá Olúwatósìn o bàbá Àdámilọ́lá. Bàbá Olúwaṣọ̀rọ̀ bàbá Tolúwa láṣẹ. Olúwaṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ alias Òfégè ìyẹn tó fìlú Dublin ṣe bùgbé ní Ireland onílọ́jọ́ 17 ìyẹn nínú oṣù kẹjọ ọdún ọkọ Mrs Victoria Táíwò ọkọ eléjì rẹ̀ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ orí titun kádùn ó ti tún lé lọ́dún kan sí. Gbogbo ayé ẹ ó ìhó ayọ̀ sí Olúwa tí ó dára adára tán atóbi tán akẹ́ni tán ayẹni tán kábíyèsí ọba adùn bárìn má jẹ̀yà. Ọjọ́ ìbí ọjọ́ tó lápẹẹrẹ ọjọ́ tí ò ṣe é gbàgbé fọlọ́gbọ́n ọjọ́ tó lédùmarè ò bínú sí láti pé ká máa rántí lọ́jọ́ gbogbo fẹ́ni tó bá mọ oore kó lè máa dúpẹ́ oore lọ́wọ́ Olúwa ọba pẹ̀láròjinlẹ̀. Olúṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ bàbá Olúwatósìn òkú oríire 60 ọdún lókè pẹ̀rẹ̀ oore ọ̀fẹ́ ńlá ńlórí gbà lọ́wọ́ ọba elédùà ẹgbàágbèje ènìyàn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún lọ́jọ́ kan ṣoṣo nígbà náà ni wọn ò sí mọ́ láyé wọ́n ti ṣe tiwọn ní wéréwéré ikú ti mú wọn lọ sálá kejì bàbá Àdámilọ́lá òkùnkùn fi yọ wọ́n níṣẹ́ ló fi ń dúpẹ́ oore ẹni t'Olúwa bá ṣohun ayọ̀ fún níṣẹ́ ló yẹ kó dúpẹ́. Olúwaṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ bàbá Olúwaṣọ̀rọ̀ bàbá àtolúwa láṣẹ ó wà bí aláìsí láyé àwọn ọmọ ìyàwó gbogbo ẹbí fi ọ́ yangàn káàkiri àtàwọn tó súnmọ́ ọ bàbá ló ṣẹ́gun fún ọ ní tòótọ́ tó fi ń borí ewu ayé gbogbo. Ọlọ́jọ́ ìbí ẹ kú ọdún o ẹ sì tún kú ìyèdùn ẹ̀mí ò ṣe púpọ̀ lọ́la ajá Jèhófà ọmọ wọn nílùú Ìṣàn Èkìtì Ìṣànmògí ọmọ aṣọ tẹ̀mọ́rù ọmọ ọlọ́rà agogo ọmọ amúdàálẹ̀ fogun ẹnu pani tani òòṣà ìmọ̀pákùkù bẹ́ni lórí mọ̀yá jogun ẹnu lọ. Oníwà tútù bí àdàbà abìwà jẹ́jẹ́ pàǹkẹ́rẹ́ fọmọ ọ̀lẹ ìwọ gangan lọmọ ikú ọ̀dàn ìyẹn nílé bàbá rẹ ọbí yẹ̀yẹ̀ ọmọ àtètè yààyàn tí yan ṣugunṣugun ẹran olóríire ni wọ́n nílé bàbá rẹ. Olúwaṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ ikú kankan ò ní ọ pa ó dọjọ́ tó o bá dàgbà tó o dògbó tó o fọwọ́ pa wúfèrè kí jóbì. Ìwé Sáàmù orí 91 ló kúkú sọ bẹ́ẹ̀ kì í ṣe mi ó lẹ́mìí gígùn lòun ò fi tẹ́ Ọlọ́run lókè pẹ̀. Olúwaṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ àníkún owó àníkún ọmọ àníkún ohun rere gbogbo lókè pẹ̀. Ìran ọ̀gẹ̀dẹ̀ kì í bá wọn rógun ìnira láéláé ara òní ni ọ́ tẹbí tará ọ̀rẹ́ àtàwọn tó ń fẹ́ tiẹ̀ lọ́jọ́ gbogbo. Àwọn àrídùnnú ọmọ tó lódùmarè fi ta ọ́ lọ́rẹ Olúwatósìn Olúwadámilọ́lá Olúwaṣọ̀rọ̀ Tolúwa láṣẹ àti Zara Rose ọmọ rẹ̀ ó ní wọ́n fi ṣẹ́ràn wá láti kí ọ kú oríire wọ́n ní ká báwọn ṣèyí fún bàbá wọn wọ́n láyẹyẹ 60 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ wọ́n ní wọn ò jẹ́ fọwọ́ yẹpẹrẹ mú. Ọlọ́jọ́ ìbí Olúwaṣẹ́gun Felix Ọmọ́tọ́ṣọ̀ ìgbà ọdún kan ni.
Olúwaṣẹ́gun Felix ló ní kí n máa sọ bẹ́ẹ̀. ọkọ Victoria Taiwo ló ṣọjọ́ ìbí ẹ̀ o. bàbá Olúwatósìn o bàbá àdá